ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sórí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn elder yìí o pé wọ́n rubbish wọn pé gbogbo àwọn elder tó ní kí Queen Naomi kí wọ́n má wá sí inú palace pé kí wọ́n jẹ́ káwọn olórí dúró sínú palace àbí kí wọ́n wá kán wá bá àwọn olórí ńbẹ̀ wípé àwọn olórí ò lè jáde fún wọn wípé kábíyèsí ti sọ wípé kí wọ́n bá tiwọn kúrò níwájú àwọn wípé àwọn ò wà interested lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wípé ọba ni àwọn bá lórí ohun gbogbo ní nǹkan táwọn bá ṣe ní abẹ́gẹ́. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist ẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì mi. Ẹ káàbọ̀, ẹ kú Sunday olóyin. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè bàbá wa Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé gist tèní wọ́n ní àwọn elder tí odua elder tí wọ́n sọ fún kábíyèsí wípé kí àwọn olórí kí wọ́n dúró sínú palace. Wọ́n ní kábíyèsí ti ní àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ kankan wípé ọba ni àwọn ọba lórí ohun gbogbo ni. Àwọn olórí wọn gbọ́dọ̀ jáde nínú palace àwọn, ìyàwó àwọn àti ọmọ àwọn wọn gbọ́dọ̀ wọlé sínú palace wípé bí ó ṣe máa rí nìyí. Ẹ jẹ́ kábíyèsí ní àwọn làwọn ní kán jáde nínú palace o wípé àṣẹ àwọn ni ó máa múlẹ̀ wípé ìyàwó kankan ò ní lálẹ̀ sí àwọn lọ́wọ́ wípé nǹkan tí àwọn bá sọ òun ni wọ́n máa ṣe nítorí àwọn lọ́kọ wọn, àwọn làwọn fẹ́ wọn. Wọn ò ní máa sọ fáwọn nǹkan tó fẹ́ ṣe. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé àwọn olórí ti ń sáré kiri pẹ̀lú àwọn elder yìí tí wọ́n ti ń bribe wọn. Ẹ mọ̀ pé bó ṣe máa ń bribe wọn kiri nìyẹn. Àṣírí wọn ó ti ń tú. Kábíyèsí ní Queen Naomi ló máa dúró sí palace o wípé kò sí nǹkan kan tí àwọn olórí yìí lè ṣe wípé gbogbo wọn náà máa kẹ́rù wọn tó máa jáde nínú palace. Àwọn ti sọ fún wọn kó lọ ra ilé tí àwọn sọ fún ẹ pé kán lọ rà òun náà ni kí wọ́n lọ rà wípé tí wọ́n bá ra lé kí wọ́n fún àwọn ní bride táwọn san kí wọ́n fún àwọn padà kí wọ́n máa bá tiwọn lọ. Àwọn yọ̀ǹda wọn. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní kábíyèsí dé àwọn ti fún àwọn olórí ní ààyè tó láti lọ ra lé wípé gbogbo àwọn tó lọ ra lé kán move lọ sílé wọn wípé gbogbo àwọn tí wọ́n ra lé kán kẹ́rù wọn kán jáde ní palace àwọn kán lọ dúró síbi tí wọ́n fẹ́ gbé wípé àwọn kan náà máa bá play politics wípé àwọn ti fún wọn láàyè tó láti lọ ra lé. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ yìí fún bí ọjọ́ díẹ̀ tó jẹ́ pé kábíyèsí ti ń pariwo fáwọn olórí kán lọ ra lé, kán lọ ra lé, kán lọ ra lé. Ronke ò ra lé, Mariam ò ra lé, Ashley wọ́n ló ti ra lé sí London bí mo ṣe gbọ́ o. Wọ́n níbẹ̀ ló máa dúró sí. Ẹ̀yin èèyàn lé Tóbi kábíyèsí ti ra lé fún kò lọ sí ilé ẹ̀ inú palace ńbẹ̀ ló wà. Olórí Tèmítọ́pẹ́ ti ra lé. So bá ṣe gbọ́ allegedly bá ṣe gbọ́ wọ́n ní pé Mariam àti olórí Ronke wọ́n ní àwọn ò ní kúrò nínú palace yẹn wípé kò sí ẹni tí ó lè lé àwọn jáde nínú palace yẹn àfi tí kábíyèsí bá ṣètò àwọn làwọn tó máa lọ. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist ẹ lọ. Bí a ṣe gbọ́ Queen Naomi ní tí àwọn olórí yìí ò bá jáde nínú palace àwọn ò ní wá wípé àwọn ò fẹ́ wàhálà. Ẹ̀yin èèyàn lé ṣẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó ti ń tẹnu mọ́ láti jọ́ iná nìyẹn. Ẹ̀yin èèyàn lé kábíyèsí try fún àwọn olórí wọ́n pamper wọn, wọ́n love wọn, kò sí nǹkan tí kábíyèsí ò ṣe fún wọn. In fact wọ́n tún fún kábíyèsí gan wọ́n tún fún wọn ní option pé nǹkan báyìí láwọn fẹ́ kábíyèsí ṣe láti jẹ́ kí wọ́n lọ ra ilé
ṣùgbọ́n ní ìsìn tí Queen Naomi ti láwọn máa padà, kábíyèsí gbé ìgbésẹ̀ yẹn pé kí gbogbo wọn kẹ́rù wọn kó jáde nínú palace àwọn ti ra ilé fún wọn kán lọ sílé táwọn rà fún wọn, àwọn tí àwọn táwọn dẹ̀ tí ra ilé tó yarí tó láwọ̀ ò ra ilé kán lọ rẹ́ǹtì ilé kán kó lọ síbẹ̀ kán kó ẹrù wọn kúrò nínú palace àwọn. Kábíyèsí sọ fún wọn pé àwọn ò fẹ́ wọn mọ́ ṣùgbọ́n àwọn ò fẹ́ kán gbé palace. Kábíyèsí sọ fún wọn pé gbogbo nǹkan tó ṣì ń gbà ló máa gbà bíi owó tó fi ń raṣọ, bí gbogbo àwọn nǹkan tó máa ń ṣe fún wọn àsolórí opportunity wọ́n ṣì máa ní, gbogbo outing tó máa ń lọ, gbogbo trip tó máa ń lọ, gbogbo ẹ̀ náà ṣì máa ní. Wípé ṣùgbọ́n àwọn ò fẹ́ kán gbé palace. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó gba òdì ní ara àwọn olórí, especially olórí Ronke àti Mariam. Wọn ò fẹ́ gbọ́, wọn ò fẹ́ ṣe nǹkan kan ju pé kán máa da kábíyèsí láàmú nínú palace, kán máa jà kiri nǹkan tó fẹ́ nìyẹn. So kábíyèsí dẹ̀ ti sọ fún wọn pé kán move kúrò nínú palace, pé àwọn ò ní time mọ́ rárá. Kábíyèsí ní enough is enough, àwọn fẹ́ kí ọmọ àwọn wà nínú palace pẹ̀lú ìyàwó àwọn, wípé ó ti tó gẹ́, àwọn ò lè stand ẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn lé bí kábíyèsí ṣe yarí fún àwọn ẹ̀dá yìí nìyẹn o, tí wọ́n ní kán kó rádaràda kúrò níwájú àwọn, pé gbogbo nǹkan tó ń sọ yẹn àpárá wọn náà sọ sí, káwọn olórí kán move out kúrò nínú palace. Bí a ṣe gbọ́ gist la ní ká mọ̀ wá fún yín. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ fi ń tẹ subscribe kò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ kú Sunday olóyin o, ẹ ṣé. Please share this video, like and subscribe. God bless you all.